lòdò lọ mú mi táwa nǹkan mi sọ. Anytime tí àwọn akagun Tọ̀fíkì Lọ́báníkà tí wọ́n bá gbé irọ́ wọn dé tí wọ́n bẹ̀rẹ̀ sí pa irọ́ yìí, àwọ̀ wà jáde kí wọ́n tó ti kúnná lé ọ̀jẹ́ ní tó là ń lò tẹ́lẹ̀. Àwọ̀ wà jáde láti ṣe kíni o, láti dẹ̀fẹ́ndì ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Ìtẹ́sọ yìí ẹ̀rí rẹ̀ ní pérọ́ ni, ẹ̀rí rẹ̀ ní pérọ́ ni, because inú ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ 99% ni máa ń jẹ́ irọ́. Ẹ̀rí ẹ lọ wo iye retraction tí wọ́n ti ṣe lórí ọ̀rọ̀ tí wọ́n ti sọ fáwọn èèyàn táwọn ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ti bìlífù kó tọ̀rọ̀ ni wọ́n ń sọ, tí wọ́n sì padà wá sí retraction pé irọ́ ni o, àwọn kan ń sọ̀rọ̀ ni o, kíní kankan ní oríṣiríṣi irọ́ tí Lọ́báníkà ti pa. Èyàn ò ní máa wo bí ọ̀rọ̀ ṣe lọ ní Ògbómọ̀ṣọ́, èyàn jókòó kó mọ nǹkan tó ń ṣe, kọ́ wá ní tó mọ̀ bá wá rí fídíò tó mú owó mọ́ àbẹ́yàn tí ó sọ̀rọ̀ tí ó jù lóòótọ́, kéèyàn wá ní ọ̀rọ̀ ẹnu Lọ́báníkà lẹ fẹ́ gbọ́. Ó yẹ kéèyàn ò jókòó, kéèyàn ò rí ara èèyàn pé sọ́pọ̀lọ mi sì ṣiṣẹ́ dáadáa báyìí, because gbogbo alamọ̀rú èèyàn tí máa yí jẹ pé onírọ́ ayé àtọ̀. The same man yìí ló fẹ́ blackmail kábíyèsí tó ní kábíyèsí ẹ bá wa yọ̀ mọ́ mù nígbà tẹ́ fẹ́ ṣe kínní, ẹ promise wa nígbà tẹ́ débẹ̀ ẹ tún sọ fún wa wípé tẹ́ bá ti débẹ̀ pé ká jẹ́ kẹ́ gbọ̀pá àṣẹ náà, ẹ tún gbọ̀pá àṣẹ ẹ tó ṣe nǹkan kan. The same man yìí òun náà ló sọ àwọn ọ̀rọ̀ tá a lè kà. Òun náà lọ parọ́ ó ní mọ́sálásí ọjà gbó wọn tẹ ojú fábẹ́ àbí nǹkan ẹ̀wọ̀n rí kìíní kan mórí mú bàrí kankan, without proof, without evidence. Now àwọn kan gun àwọn tẹnu ṣe wá ráwọn tí wọ́n sì kẹta wá, ó ní àwọn tó jẹ́ pé wọ́n rí ọ̀rọ̀ nínú àwọn tí wọ́n sì kẹta wá náà. Àwọn kan bẹ tí wọ́n la tán pọ̀ mọ́ àwọn tí wọ́n dúró tán pé lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bálàfíà òṣèjọba ìlà wọn wà, àwọn tí wọ́n àwọn inú gúrùpù wọn àwọn èèyàn 90% ni ẹgbẹ́ wọn pọ̀ gan lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ bí gbogbo ó sì lòdù lọ́mú mi ìlà wọn wà. Àwọn kan bẹ tó jẹ́ pé tí wọ́n ó bọ́n ṣe ń sọ̀rọ̀ ni wọ́n ń ṣe ìjọ ẹ̀ lérí kọ́rọ̀ wọn já geere. Ṣíṣe yìí tí mo wí èyí sọ̀rọ̀ kábíyèsí o, èyàn ò ní máa sọ̀pọ́ọ̀tì kábíyèsí pé kálàáfíà ò fi jọba nù kọ́ wá ní Lọ́báníkà lókù tó ń fẹ́ máa gbọ́rọ̀ ẹnu rẹ̀. Orí mọ̀ yẹn àgbàlagbà ń rọ́. Àwọn iléèbó wọ́n ní a fool at 40 is a fool forever. Ká tó wá sọ pé tó ti ju 60 lọ ni. Gẹ́gẹ́ gẹ́gẹ́ wà ní wọ́n sí gẹ́gẹ́. Kí mo fẹ́ tẹ́rà láti sọ bí èèyàn? Ó ní wípé irọ́ máa yí pọ̀. Ọ̀pọ̀ jọjọ. Now, ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ gangan tí mo ṣàlàyé ń jò ní ẹ̀rí pé mo ṣàlàyé ibi tá a lọ ń jò ní tá a dẹ̀ sọ wípé ọ̀rọ̀ àlàáfíà òun la bá lọ sí ibi tá a lọ. Rẹ́vẹ́rì Níyì
àwọn ni wọ́n pè wá tí wọ́n ní Níyì Adébáyọ̀ tí wọ́n ní skul Suwe, àwọn ni wọ́n pè wá. Wọ́n pè wá, wọ́n pè Reverend Peter. Okay, jẹ́ pé Reverend Peter ló invite lọ organize meeting. Wọ́n pè àwa, wọ́n sì pè Reverend Peter náà. Kí là ń try láti sọ́dọ̀, kí ni mọ̀ yẹn ń ṣe, kí ni pásítọ̀ yìí gbìyànjú láti ṣe. Ó ní ọ̀nà tí àlàáfíà ṣe máa wà láàrin ìlú Ògbómọ̀ṣọ́, láàrin egun mẹ́rẹ̀ẹ̀rin Ògbómọ̀ṣọ́ sóò. Wọ́n bá wa sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba, wọ́n sọ̀rọ̀ ìlú, a sọ̀rọ̀ òṣèlú, òṣèlú tí ó ní ṣe pẹ̀lú ìlú tí a mẹ́nu bà ń jọ̀hún. Now, expectation lọ́ba ní kàǹtì ẹ̀ ó ní wípé any day anytime tá a bá pàdé ara wa, àwa tá a jọjọ́ mọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nítorí wípé wọn fẹ́ kí ẹrẹ̀ ọba kábíyèsí tọ́rọ̀ jẹ́ pẹ́yìn lọ́ba ní kàyí ilẹ̀ mú ẹrẹ̀ yìí tẹ́ fẹ́ fi po kábíyèsí náà. Ẹ̀wá ń wá ọ̀nà nígbà tọ́rọ̀ ti rí bá o, kò sí nǹkan tá a ṣe jù pé ọ̀nà bá a ṣe dàlú òun láwọn wá àwọn yẹn wá láwọn ò ṣe, àmọ́ ìwá express bí bá ṣe pàdé ara wa mẹ́wọ̀n ẹ ti gbọ́ pa ní mítìn, àmọ́ ẹ gbà pé mítìn yẹn lè wà peaceful, ẹ wò pé mítìn tá ti nara wa ni. Ẹ wò pé mítìn tá ti gbéra wa ṣépè ni. Àbáwa torí báwa tá a lọ bẹ̀ àlàáfíà ló la gbé dání, àwọn èèyàn sọ̀rọ̀ asọ̀rọ̀ gánbẹ̀ tá a bára wa kó kìí ṣe pípò jà eléyìí ẹmọ́jà ṣe mọ́, eléyìí ẹmọ́jà ṣe mọ́, èyí ni ẹjá máa ṣe, irú gbèsè báyìí ni ẹjá máa gbé, ọya alágbájá ó ṣe báyìí nígbà báyìí kò dá, làkàṣègbè wọn náà ṣe bẹ́ẹ̀ nígbà báyìí, a sọ àwọn òótọ́ ọ̀rọ̀ gidi fúnra wa. Nígbà tá a jáde ńbẹ̀ tá a fẹ́ ṣe fídíò, àwa la béèrè bá fẹ́ ṣe fídíò kí wọ́n lè bá a mọ̀ wípé àwa adẹ̀ tí ń ṣiṣẹ́ lórí báwo la ṣe wà unite nílùú Ògbómọ̀ṣọ́. Rẹ́fẹ̀rẹ̀ndì yẹn sọ fún wa pé ká má ṣe fídíò kí wọ́n má ṣe bí ìpolówó ńlá wá ṣe, àwọn tó jẹ́ èèyàn yẹn tó wà ń bẹ́ẹ̀ bí wọ́n léèrè. Èmi ni mo sọ pé tí wọ́n bá ní ìpolówó ní ìpolówó náà ní ẹja polówó àníṣẹ́mi tá à ń ṣe. Torí wọn ṣe ẹ̀fẹ́ ká ṣe fídíò níbi pé ẹ̀yìn yẹn pé skúlù ibi kíní wọn láwọn bá fẹ́ polówó, wọ́n ṣe ẹ̀fẹ́ ká mọ̀ sí. Èmi mo ní tá a ti wà ní ọ̀rẹ́dì tọ́lọ́ sí yẹ kí gbogbo ẹlọ lálàáfíà tọ́wọ́ ẹgbẹ́ ìkàdáwà náà tó fi lè contribute díẹ̀ nù ẹja ṣe gbogbo wá sí ìdáwà ṣe agree wọ́n dẹ̀ tún ṣàwádà sọ̀rọ̀ kì í jẹ́ pé bóyá ẹ̀yìn kẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn kan mọ́ sọ̀rọ̀ a yàn láàrin ara wa láti ẹ̀ pé lágbájá sọ̀rọ̀ làkàṣègbè sọ̀rọ̀ lágbájá sọ̀rọ̀ làkàṣègbè sọ̀rọ̀ a sì gbà síra wa lẹ́nu kò sí yàn bẹ́ẹ̀. déédéé ọ̀rọ̀ tí Reverend Peter sọ̀rọ̀ àwa náà sọ kì í jẹ́ pé Reverend Peter tó kù wọ́n wá ń sọ fún wa pé bá ṣe ṣe ní àbíkíní yìí àbí báyìí. Reverend Peter bá wa sọ̀rọ̀ a sọ̀rọ̀ Reverend Níyì àwọn náà bá wa sọ̀rọ̀, àwọn ni wọ́n sọ̀rọ̀ tó pọ̀ torí àwọn ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ mi gan ọ̀gbọ́n nínú wa ẹnu wọn láti gbọ́ tó àrùn kálukú balẹ̀. Now ó wá di ìgbà tí lọ́ba ní ká máa jáde sọ̀rọ̀, mo bá rí fídíò rẹ̀ wò, lọ́ba ní ká bá ní Reverend Peter toró ti gbọ́ pé àwa àti Reverend Peter àjà ó ti wá kàlà
ó ti wá dùn ọwá wò pé gbogbo táwọn ń ṣe látọdún yìí bí ìgbà pé pátàtà fẹ́ lò yẹn gbogbo ṣẹ́ burúkú táwọn ti ṣe a máa bring it down tó ráwọ̀ ọ̀gbà kankan ń bẹ̀ àgbà kankan ní kílù ọ̀dà ló táwọn èèyàn bá sọ fún wa kó tó mo ti sọ lórí péjì ní several times mo ní ẹ̀yin èèyàn ẹ̀ share program yìí dáadáa ẹ̀yin tẹ́ wà online pọ̀ kí ló dé share program ẹ̀yin tẹ́ wà online pọ̀ náà àyè márùn pé ló dé share program mi kí ló ṣẹlẹ̀ ẹ bá mi share program mi dáadáa náà bàbá ìwà wò pé ìtọ́ ṣẹlẹ̀ yìí tí àwọn Àmọ̀tẹ́kùn Oòduà àtàwọn blọ́gà tó wà pẹ̀lú kábíyèsí wọn ọ̀dà ojú ẹsẹ̀ báyìí ọkàn wò pé eléwo lòun ó mọ́wọ́ bí ṣe máa ń ṣe láti dáadáa bí ṣe máa ń ba tèèyàn jẹ́ láti dáadáa iṣẹ́ lọ́ba ní Kánò abatẹni ẹlẹ́ni jẹ́ ó ní iṣẹ́ tí ń ṣe ó ṣe bọ́ ọ̀tá yẹn tẹ̀lé kan bó ṣe tẹ́lẹ̀ ilẹ̀ àmàlẹ́jì àfáàsìmí ọmọlẹ́jì ẹ̀ báyìí wípé kí ni tó tún fẹ́ ṣẹlẹ̀ báyìí ọwọ́ ò pé next person tó máa attack onírẹ́bẹ̀ni Peter Ọlálẹ́yẹ ọwọ́ abẹ́rẹ́ ókè ní ìsìn tó jáde ta tó láwọn mùsùlùmí Reverend Peter ní ó jẹ́ káwọn mùsùlùmí ọdá àfimá èmi ọmọ tó ń sọ ohun o torí mi ò inú gbogbo ọjọ́ Friday láàárọ̀ àwọn mùsùlùmí láàfin bàbá sọ̀rọ̀ every Friday ni wọ́n ṣe program láàrin kánífà tí wọ́n ṣe lọ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bóyá wọn ò jẹ́ kí wọ́n ó débẹ̀ mọ́ yẹn mọ́ o ìmáàmù àfin ń lọ bẹ̀ ṣẹ́ẹ̀tì ìmáàmù lọ wá ń jà fún pé wọ́n ò jẹ́ kí ìmáàmù ò débẹ̀ ni because mo expect kíkan gun ẹ̀yìn ẹ̀sùn tí wọ́n fi kan Reverend Peter Ọlálẹ́yẹ yẹn mo expect kẹ́yìn mùsùlùmí tẹ̀ ń bẹ láàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo expect gẹ́gẹ́ jáde kẹ́ ẹ sọ pọ́rọ̀ tí lọ́ba ní ká sọ yẹn pé rọ́ ni páwọn mùsùlùmí ò ráàfin dé mọ́. àbọ̀ náà tẹ́ tó fẹ́ gbàgbọ́ sí kábíyèsí torí spokesman ní yín òní lọ́ba ní ká ó sì ń sọ nísìn pé wọn ò jẹ́ káwọn mùsùlùmí ọdá àfin mọ́ even ó ní Reverend Peter tí ń wu àwọn ìwà kan táwọn èèyàn tí ń yé ti kábíyèsí ọ̀rọ̀ tó ń sọ yìí ò yé wa o wọ́n ní làán mi ní bàtà ń ké ló tutù àwọn ọmọ kan tó wù yìí o tó o bá fẹ́ jáde ní túrúkọlọ̀ rẹ máa lo ẹsẹ̀ ọ̀tún wọ́n fẹsẹ̀ kan délé wọ́n fẹsẹ̀ kan síta àwọn mùsùlùmí wo ni wọ́n kọ̀ọ̀plé fọ́ páwọn ọ̀rá àfẹ́dé tó ráwọn ti bàbá ìmáàmù wọ́n ń dúró dejọ́ tọ́lọ̀ wọ́n bá wọn yẹn ju ọ̀rọ̀ wọn gbà kámú wọ́n ń dúró dejọ́ tọ́lọ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ yìí ní yẹjú wọn gbà kámú ọ̀rọ̀ wo ni lọ́ba ní ká ń sọ pé wọ́n jẹ́ káwọn mùsùlùmí ó dá ààfin Ògbómọ̀ṣọ́ mọ́ tọ́wọ́ ní Reverend Peter ní òjé wọ́n lọ ààfin ó tún wá ní Reverend Peter òun ló jẹ́ wọ́n mọ̀ bú òun wú ààyè lọ́ba ní ká tí wọ́n mọ̀ bú wú ààyè ta ni ọ̀dà mọ̀ kankan wà láì ọ̀dà mẹ́nìtẹ̀ ìwọ lọ ń dàbí Ògbómọ̀ṣọ́ ọdún náà ìwọ àtàwọn kánkọ̀ọ̀sì ẹ̀ ń dàbí Ògbómọ̀ṣọ́
the same kábíyèsí tẹ jáde ta tẹ ní kábíyèsí o wọ́n ṣe dáadáa o irọ́ ni o asáàrí fídíò nígbà kánífà tí wọ́n ní kábíyèsí fẹ́ràn àwọn pé kábíyèsí fẹ́ràn àwọn mùsùlùmí gan o gbogbo wọn la rí náà kì í ṣe ẹsẹ rọ fídíò yẹn bẹ náà outcome tó wà jáde ní ìsìn tó wà jáde lọ́sọ̀ fún wa pé èyí tó ń sọ yẹn o pé tí wọ́n sọ yẹn contradict sí nǹkan tó bẹ́lẹ̀ rọrọ yín ní máa mú wa sí èlú Ògbómọ̀ṣọ́ ọwọ́ ní rẹ́bẹ̀ nìkan ó yé ti àwọn Kristẹni ó yé ti àwọn mùsùlùmí pé tó fi yé ti àwọn mùsùlùmí ni pé kì í lọ sóde àwọn mùsùlùmí òde Kristẹni mélòó ni ìwọ lọ lọ́ba níkà lọ́ba níkà òde Kristẹni mélòó ni wọ́n lọ torí ọ̀rọ̀ yìí báyìí tá a bá tètè múra sí ọ̀rọ̀ yìí òkè àwọn ọ̀jáde ní ìsìn àgbé nǹkan tó ta gbogbo kábíyèsí nínú yìí ẹ̀rí ká kọ ọ̀rọ̀ àlùfàṣá sí kábíyèsí inú bí yín tó ráwọn táwà wà pẹ̀lú wọn máa gbọ́ bàbá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ sẹ́nẹ́tọ̀ Ayọ̀ Adéṣeun Alhaji Mọ̀súrù Èjìdé wọ́n ti sọ fáwọn tẹ́lẹ̀ pé àlàáfíà dúdú kẹ́ ẹ máa wá o àwọn onígẹ́nì kankan nínú kí kábíyèsí àti ìmáàmù kí wọ́n ní mẹ́sàn-án sáni o bàbá Sàkámálógún sọ bẹ́ẹ̀ fún ọ ẹ̀yin lẹ́mọ tẹ́ ń jẹ nídìí aburú ẹ fẹ́ dàbúrú fún wa. àbí bọ́lọ́bà ní káwá sọ ní ìsìn pé wọn ò jẹ́ káwọn mùsùlùmí orí ààfin dé mọ́ jáde wá dé fẹ́ ń di ẹ̀ ó tún ní Reverend Peter ní kí n ti Reverend Peter ṣé Reverend Peter ló ní kẹmọ́ Reverend Peter tó wọ́n ní kí màmú yọmọ wá ààfin ni ṣé wọ́n ní pàkó yọmọ wá ààfin ni ṣé wọ́n ní mufti Ọ̀yọ́ state yọmọ wá ààfin ni àwọn ìwọ ni wọ́n ní kí wọ́n mọ̀ dá ààfin sọ fún wa lọ́ba níkà dàlúrú àgbàlagbà ìgbà táwọn tí mẹ́kàn gun bàbá ìmáàmù gan ọ̀kan plé irú èyí ohun mọ́ tó ń kálukú ti sẹnu ẹ̀ dédé síbí ibi tó ti fẹ́ gbà yọ sí kábíyèsí nù lórí wípé kí wọ́n ní ká láàfin àwọn jọba lórí wípé wọ́n pè wá pé ká wá bí ìlú ó ṣe máa tẹ̀síwájú ni lórí pé wọ́n bá wa sọ wípé ká má búra wa mọ́ lórí pé wọ́n ní kẹ́ni kankan máa sọ̀rọ̀ àgbàdàsọ́pà kankan máa nílùú Ògbómọ̀ṣọ́ pé ọmọ Olúgbọ́n ó lè jọ́mọ Ògbómọ̀ṣọ́ rere kọ́ ọ máa fọ bú ọmọ Olúgbọ́n ó lè jọ́mọ Ògbómọ̀ṣọ́ rere kọ́ ọ máa bú ọba Ṣọ̀ún kọ́ ọ máa bú ọmọ Ògbétu kọ́ ọ máa bú Àrẹ̀sà kọ́ ọ máa bú Òkòyí ìwọ tó ọba lọ́mọ Ògbómọ̀ṣọ́ ni ọ lóòótọ́ ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ sí o ò ní sọ̀rọ̀ àlùfàṣà sọ́pà kankan tí gbogbo wa sì promise pé a ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé a ní promote aburú nípa àlù wa mọ́ àwọn nǹkan rere láàmú promote nípa àlù wa bọ́ba Ṣọ̀ún bá ń ṣe nǹkan àgbélárugẹ bọ́ba Olúgbọ́n bá ń ṣe nǹkan àgbélárugẹ wọ́n ní kò yí bá ṣe nǹkan gbé lárugẹ bó pàbó pẹ̀tù bá ṣe nǹkan gbé lárugẹ bárẹ̀sà bá ṣe nǹkan àgbájọwọ́ la fi sọ̀yà a ní ṣe èmi tàpólò ìwọ̀n ti Pọ́ọ̀lù mọ́ èyí ò dùn mọ́ lọ́ba níkà fẹ́ kí oníkálùkù ṣe kí ni o kásà máa fà lọ ó tún wá fẹ́ lọ báwọn Christian lẹ́sẹ̀ ìní mò ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ Christian láì pé tí lọ́ba nígbà máa ti sọ̀rọ̀ ẹ tó wá pọ̀ tó wú èmi tí sọ wú ti fẹ́ pé aláburú èèyàn lọ́ba nígbà àtàwọn gúrùpù ẹ̀ wọ́n wá ohun rere fún ìlú Ògbómọ̀ṣọ́ selfish interest ni wọ́n ní wọ́n ti múlẹ̀
aláburú èèyàn ni wọ́n. ó kèsè ní ìsìn táà wá sọ̀rọ̀ aburú ní ìsìn, táà sọ pé báyìí, táà sọ pé báyìí, everybody táà jọ ń kí, everybody táà ti jọ ń kíra wa tẹ́ àti sọ pé òkè bí wọ́n bá fẹsẹ̀ kan láàfin gbogbo wa lálọ, tó bá fẹsẹ̀ kan bì gbogbo wa lálọ, ẹjá máa promote ìlú wa kí ìlú wa ó lè bá ní dàgbàsókè. ọ̀rọ̀ stéètì ni wọ́n ń sọ ní ìsìn, sáwọn ọba wa lè máa fa gbogbo orú èyún kí stéètì òde ká sì rí gbà. ara àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa tí wọ́n fi ká wa lápá kóno. àmọ́ rú yín nìsín ọ̀rọ̀ ọdún ọ̀jọ́ yín lógún, wọn ọba àmọ́ dáadáa ń lọ láyéláyé stéètì ọba àdé kámọ́rì gbà ìmáàmù lẹ́fẹ́ rẹ́yìn rẹ̀ tọ́lọ̀hùn sì lè fún yín ṣe. mo ń fọ opportunity yìí sọ fún gbogbo yín, ọ̀rọ̀ máàmù ọ̀tọ̀ o, ọ̀rọ̀ ìlú ọ̀tọ̀, ọ̀rọ̀ ìlú wa inú ṣe kókó o, bí ìlú wa ó ṣe tùbà tí ó tùṣẹ́ oní kókó o, bí dàgbàsókè ó ṣe bá lú Ògbómọ̀ṣọ́ ọlọ́bà wa o. èsè èmi là ní tàpólò èmi ti Paul bẹ́yìn ṣe wà ó síbi èyí ò mọ́ o. mo ti sọ mẹ́, mo ní ẹ máa wò gbogbo ẹ̀yin tẹ́ ń wò wọ́n lónìí tí wọ́n ń pariwo tí wọ́n sọ pé sẹ́ẹ̀rí ẹ̀yin ọba láwà tọba làṣẹ mo láwọn pípù yìí, mo ní ẹ jẹ́ kí wọ́n gbé step ẹyọ kan láti fẹ́ fi resolve problem ìlú Ògbómọ̀ṣọ́ ìjọ lẹ́mọ̀ táwọn ọ̀dọ̀ tákábíyèsí. ẹ jẹ́ nẹ́tíwọ̀kì. mo sọ mo ní ẹ jẹ́ wọ́n kàn rọra gbé ìgbésẹ̀ ẹyọ kan péré tí ó mú àlàáfíà wá sílùú Ògbómọ̀ṣọ́. mo ní ojú ẹsẹ̀ báyìí ilé rí pé wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú ọ̀tá láàfin lẹ́ẹ̀kan náà. mo ní wọ́n wá bẹ̀rẹ̀ sí mú irun pàpọ̀ àti tiwájú, wọ́n wá bẹ̀rẹ̀ sí sópọ̀ mọ́ra wọn, nítorí pé àwọn èèyàn yìí wọ́n wá rere kankan fún Ògbómọ̀ṣọ́. aburú tọ́lọ̀wọ̀n rẹ̀ fún wọn sí o ni wọ́n wá fún wa nílùú Ògbómọ̀ṣọ́, ibi ni wọ́n wá. ẹni kí kábíyèsí ó pè wọ́n jókòó kí wọ́n sọ fún wọn pé ṣe rí lónìí gbogbo tá ti ń fà látọ̀dún yìí ó ti tó gẹ́, òní ni mo fẹ́ ká yanjú ọ̀rọ̀. ojú ẹsẹ̀ ni wọ́n ti máa sọ gbogbo kan tí kábíyèsí ò ṣe rí lẹ́ẹ̀mọ̀ gbọ́ lórí social media, nítorí pé wọn èyí fìgbà kọ̀ọ̀kan sí èèyàn tó ní láárí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. àwọn tó gbéṣẹ́ fún wọn wọn ò gbéṣẹ́ pé ẹ̀dá kan ìlú wa la fẹ́ bò láti rí o, àbí àfẹ́kẹ́sìn ìlú wa ọbọ̀ ta o, wọn àfẹ́jọ́ wọn ọ̀fẹ́ nǹkan tọ́jọ́ wọn bá wọn. gbogbo ọ̀nà o ni wọ́n ń wá láti fi dànù. àjọ́dá ti sọ̀rọ̀ ní ìsìn bóyá rí Kàbísárà control ọmọ ìyá mi, àbá rí control bóyá Kàbísárà ó ń wá ìlọsíwájú fún Ògbómọ̀ṣọ́ àbí wọ́n gbéṣẹ́ aburú fún Kàbísárà. látọjọ́ yìí ẹ sọ̀rọ̀ tí Kàbísárà tó gbé tó ègé sí Ògbómọ̀ṣọ́. ṣe yí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ sọ nǹkan tó gbé tó contradict ara wọn. Fẹ́mi ẹ wò ó, Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ wò ó, Mary B ẹ lọ wò ó, Karo Wí ẹ lọ wò ó. ojúlówó ọmọ Yorùbá ẹ lọ wò ó. torí táwọn bá sọ pé ó tó gẹ́ o
wọ́n fọ́lọ̀ wa ó tó gẹ́wà àwọn wà lábọ́ wọ́n rẹ́dì àti pé kí wọ́n la fẹ́ dàmú wàhálà àfẹ́ dàmú nírù àmọ́ sáwọn tó jọmọ ẹ̀rú sáwọn wà láàfíà sáwọn wà láàfíà àwọn táwà bá fi sẹ́ńtà bá sọ lónìí pé ọ̀rọ̀ mọ́ mú sọ fún owó ilẹ̀ ẹ̀mọ̀ mi ẹ̀mọ̀ aníṣẹ́ mi ìta gbé alọ́rọ̀ mi ìta sọ àwọn níwọ̀n ò lọ́rọ̀ mi tí wọ́n sọ àwọn níwọ̀n ò níṣẹ́ mi tí wọ́n gbé kí la fẹ́ gbà níbi kí gbogbo ọmọ owó now àwọn ò sọ wípé kẹ́ni kankan máa advocate fún nǹkan tó bá ń dùn ó àmọ́ ẹyẹ fi ọ̀rọ̀ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ẹyẹ fi dàlàáfíà ní Ògbómọ̀ṣọ́ rú tó ọba mọ̀ pé ó ní nǹkan olẹ́rìíkà ìgéǹsì mọ́ọ̀mù àti mọ̀bọ́rọ̀ yìí ṣe rí àti mọ̀ bí tẹ́ ń dráàgì kábíyèsí lọ àti mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ korí ara wa gbára wa nù nù àti mọ̀ bí kírísítẹ́nì àti mùsùlùmí bá a ṣe ti wúra wa lọ́kọ́ pé ẹ̀wù lágbájá kábíyèsí wọ́n fẹ́ ṣe báyìí sí kábíyèsí wa torí pọ̀ jẹ́ kírísítẹ́nì ni àwa mùsùlùmí àrígbà àwọn kábíyèsí gbé kírísítẹ́nì tí àjẹdà wa wọ́n fẹ́ máa dà wá rú gbogbo ẹ̀ láti fẹ́ ara wa sọ síra wa aláàṣẹ bẹ́ẹ̀ mọ́ tó ọba mà kó ní kéèsì yégéèsì bàbá ìmáàmù ní Ògbómọ̀ṣọ́ kóòtù nu ètè gbàbẹ lọ gbogbo ẹjọ́ tí lọba ní káàrún lọ láyọ àwa ò nílò ẹjọ́ mọ́ nígbà tó lẹ́yìn lọ tó lè fi búrú ọmọ ìmáàmù yìí sọmọ nulẹ bàbá gbóòtù kọ ẹ fi wá lẹ́nu Ògbómọ̀ṣọ́ ẹjá sẹmi ẹjá rí kàmí ìgbọ ẹjá promote ìlú wa lọ́ba níkà á sí èrè ní ọ́ á sí èrè èèyàn àgbàlagbà dàgbà mọ́dánú má fi ọ̀rọ̀ ìmáàmù ìtọ́ ọmọ ń pa rẹ̀ ìtọ́ ọ̀lẹ́rì tó ẹgbẹ́ ọmọ gán mú ní irọ́ ọkà ìwárọ̀ kan ní mo bá ti parọ́ eléyìí nǹkan báyìí ó jáde mo bá ti parọ́ mẹ́lẹ̀ nǹkan báyìí ó jáde ọ̀sẹ́ni tó wá fún lásìkò yìí gbogbo aláwà fún ọ ọmọrọ̀ rẹ̀ Peter mo jáde síbẹ̀ pé gbogbo tó sọ fún ara Peter mi rọrọ pa ìwọ náà ló ládégún lónìí tí gbogbo ẹ̀ tó rí báyìí tó ládé òkú mọ́ sọ́ọ̀mọ̀ tó wọ́ obìnrin pé wọlé mọ́ mórí wa olé mọ́ mọ́kànlá wa ṣeré lóògùn mọ́sọ̀ ni kọ́ wá jáde tàkọ́ wa sọ fáwọn èèyàn pé wọn ò jẹ́ káwọn mùsùlùmí ọdẹ àfẹ́ mọ́ èèyàn téèyàn mú tí wọ́n sọ ní ìgbà tí gidi ní ọ olórí ibú ẹ̀dá àgbàlagbà tí ọ̀dánú bàlújẹ́ ìdàgbùdàgbù tó bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ pé wọ́n lọ mítìn tó bá sọ ewó tó ní wọn ò jẹ́ káwọn mùsùlùmí àwọn mùsùlùmí kìíní kan àwọn ìkẹ́kọ̀ọ́ àwọn bàbá ìmáàmù lọ̀rọ̀ lè jáde lẹ́nu wọn àwọn ìkẹ́kọ̀ọ́ bàbá ìmáàmù gbàká mú wọn sọ̀rọ̀ wọ́n wòran báwọn mọ̀kọ́ lọ́wọ́ yanjú rẹ̀ ìwọ̀n jáde ní ìṣọ́ ní òtún jẹ́ káwọn mùsùlùmí ọdẹ àfin lẹ́yìn tẹ́ ń lo àfin tó bá tó di Friday tó bọ́ yàtọ̀ rí fídíò tẹ́ máa gbowó ojoojúmọ́ láàrin pàkó yìí dáhùn pàkó yìí àtàwọn àfáàmì àrí ibi kéjú kánìwà wọ́n tó fún yín lọ́pọ̀túnítì ẹ̀ tó sàdúrà ní àfin àwọn kírísítẹ́nì ṣe ti wọn ayé mùsùlùmí náà ṣe ti yí wáì tó fẹ́ máa bá kábíyèsí ló kọjẹ́ wáì tó fẹ́ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀ náà ní ìsìn àwọn yọba tó sọ pé rẹ́bẹ̀ nìkan o ilé tó ń gbókí tó àwọn mùsùlùmí ló gbọmọ̀ sọ ṣebí tó tó fẹ́ dá lẹ́nu wọ́n sáfẹ́ dógún lẹ́nu inú àwọn tá a lọ mùsùlùmí mẹ́nu wa náà ẹni tọ́jọ́ mẹ́ ẹ̀yìn yín náà mẹ́mẹ́ náà ọ̀rọ̀ àbòsí wo la sọ mẹ́ sáà dára wa mà ní jáde kọ́ sọ fún wa náà ọwá ń dàrú wọn náà sì bímọ
ọwọ́ ní ẹ̀tọ́ bá ṣe tọ́gbẹ̀rún Peter kíní kan tó bá lálà ìwọ́n wá mẹ́nu èèyàn gidi kan ìtí pẹ̀lẹ́ Peter bá ní ẹnìkan jáde wọ́n fẹ́ dẹ́rù àwọn sí ìrù lẹ́wà ni tó bá ní gbogbo ẹni tó ní wọ́ jáde sí bí ìpín tiẹ̀ ní lọ́wọ́ níkà bí ìpín tiẹ̀ ọkọ rẹ̀ lè mí ṣe náà wọ́n mọ̀ pé tó bá gbúrò mi lásán ọmọ náà ọmọ sí ẹ̀ ìpàdé èmi àti ẹwọ́n rí alógbòmọ̀ sọ̀rọ̀ ọmọ rí mi ọmọ ń dọ̀jì ní náà ìgbọ̀ ọmọ kan fẹ́ jà àbí ó ti dá mi dúró ọ̀dọ̀ tí wọ́n bẹ́ẹ̀lẹ̀ òwèrè láfi wo wèrè ní o wọ́n dàrú wọ́n sì ń wú ọ̀ràn èyàn ọ̀dàgbà kọ́ máa lọ́pọlọ èyàn ọ̀dàgbà sí di ìranù ìgbà wọn bá ní ẹ lọ ṣiṣẹ́ ẹ̀ ní ṣiṣẹ́ ẹ wá ti fàárọ̀ ọjọ́ yín ẹ ti fi ta tẹ́tẹ́tá ẹ ti fàárọ̀ ọjọ́ yín hùwà buwa wèrè káàkiri ilẹ̀ wa ń súnmọ́ yín lọ́wọ́ lọ ẹ wá ara rí kankan àfọ̀rọ̀gbọ́mọ̀sọ yìí torí bí tẹ́ ti ń jẹnu ọ̀nà jẹ́ yín fẹ́ tó dí lọ wá sẹ́kúnṣẹ́ tó o bá mọ̀ pé blọ́gà ní ọlọ́tọ́ ọlọ́ba níkà tó o sì mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọgbọ̀n sí wọn gbéra rẹ̀ ṣe fídíò nípa ọ̀rọ̀ mi kó o fi ọ̀rọ̀ Imam Ògbómọ̀ṣọ́ lẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lúmi káwọ̀ bọ́yá wọn yọ bọ̀ wò àwa ò ní gbà ìwọ̀ kan tó gbèrú ọwọ́ máa dàlú máa lórí o àwa ń gbèrú o ìlú làwa ń gbé a sì ní mọ̀ wòrán kọ́ wá dàlú máa lórí ọmọ sábò èkó bí tó ti ṣe jẹ́ tì kọ́ máa padà ọmọ wá sóko mọ́ sọ́kọ́ wá máa ṣe bí ìgbà tó jẹ́ pé lọ́wọ́ àmọ́ parọ́ fáwọn èèyàn gbà pé ọ̀jámọ̀ kankan ju anọ́ọ̀tì lọ́sẹ̀ kúkú mọ̀ Rẹ́fẹ́ Peter náà ìṣẹ́ran rírọ̀ bá wọn tọwọ́ Rẹ́fẹ́ Peter bá bọ̀ ní gbogbo ẹ̀sùn tó fi káwọn ṣe fídíò lọ́rọ̀ Rẹ́fẹ́ Peter lórí lọ́wọ́ Rẹ́fẹ́ Peter bọ̀ ọ pariwo màádù sọmọ màádù nígbà tọwọ́ Peter bá bọ̀ Ọlálẹ́yẹ wọ́n padà bọ̀ bẹ̀bẹ̀ ní okùn sẹ̀sẹ̀ mọ́ sí retraction tó jáde tó mọ̀ bẹ̀bẹ̀ ní tí ó jẹ́ òun pé ọ̀sẹ̀ mọ́ sọmọ́ bàbá sàkàbà lógún lẹ́sẹ̀ ó ń rọ àgbàlagbà ó ń rọ òfò aláyé bàjẹ́ ìdáyé yàn bá wá bàjẹ́ bẹ́ẹ̀ ṣe dàgbà tó kí wọ́n sọ pé bí tọ́ọ̀gì lẹ́sẹ̀ káàkiri àgbàlagbà náà dẹ̀ràndẹ́ ẹni ìsìn wọn lẹni kọ́ ọmọ yẹn yọjú kóhun náà yọjú kó lóhun lọ ọmọ ọlọ́ba ní kàkọ́ lọ yọjú nìkan àbí kó ṣe fídíò pé èmi ọmọ ọlọ́ba ní kàrí o káwọn èèyàn kàdàmà tó bọ́ sínú ẹ̀ sì fi torí tẹ́jẹ̀ ẹ̀ sì ba ọ̀la àwọn ọmọ yín jẹ́ bàbá àgbàlagbà bó sì ókè ọ ẹ̀sùwẹ́tì pé gí Rẹ́fẹ́ Peter kádébẹ̀ kọ́ wá yọ ìbọn sí àṣà àbí wọ́n ní wọ́n kó wa àwọn ọ̀gbọ̀ bí ìwọ kò sí ní wọ́n wá kó wa dèdèrìn amukú mẹ́kọ̀ọ́ àgbàlagbà àdàgbà mọ́ dánú pé wọ́n bá ti yẹ kéèyàn fáàrọ̀ ọjọ́ ṣe rere tí ọba ti ṣe àwọn ìwà wèrè wọ́n lọ pàdé arúgbó lọ́nà oníkọ́yọ́ ọlọ́gbọ́n sọ̀rọ̀ bọ́ wá wèrè kéèyàn wá lóhùn rí ẹnìkan tó wọ́n béèrè ọgbọ́n lọ́wọ́ rẹ̀ nísìn kéèyàn wá lọ́dọ̀ ọlọ́ba ní káàlì ẹ̀jẹ̀ fẹ́ lọ béèrè ọgbọ́n sọ́mọ èèyàn níyàwó rẹ̀ òpònú àgbàlagbà àfọ́fọ́ gbénu yóò àmà ha ẹ̀yẹ́ ká máa wọ̀ tẹ́ inú òyìnbó mẹ́fẹ́ wọ́n dá lórí pé ní wọ́n bá ti wo ló bá ní kàfí kọmẹdíà lè máa rí sí because ẹni tó ọ̀rọ̀ rẹ̀ ní ìgbà tí wọ́n fẹ́ ṣe fíìmù Yorùbá téèyàn wá jókòó tó wá kọ sítórì tí ò rí lọ́sà káwọn yóò lè bá àwọn bóyá bí kọ́lé oṣó sẹ́ǹpá àwọn èèyàn ń wò èyí láti ọkọ̀ ṣẹlẹ̀ lóòótọ́ lọ́dọ̀ lọ́ba nígbà ṣe nínú bí ó ṣe wá irọ́ yọ wà mú irọ́ yọ kàn pa tọ́ba àti parọ́ tán yọ àmọ́ dúró de nǹkan tí ó ṣẹlẹ̀ ní tí wọ́n ń lò fún láti bẹ̀rẹ̀ irọ́ ni Ọlọ́run tí ó bẹ̀rẹ̀ sí tú àṣírí yín
kò ní jẹ́ ó bò máa wò àṣírí yóò tú kanlẹ̀ ni àṣírí yóò tú kanlẹ̀ torí a ní wòran ẹ̀tún wá bẹ̀rẹ̀ sí ní ba Reverend Peter ló kọjá nígbà a ní wòran o aláì èmi ò ní wòran ààfin tẹ́ẹ̀tì jẹ fàájì tó ti máa ń ṣe fídíò tó ti máa ń bú máa ń mú lọ́ba nígbà ọwá ní ní ìsìn ààfin ọjàmọ̀ mùsùlùmí ọwọ́ bẹ́ẹ̀ kìnnìkan gbogbo kan tọ́sí kìnnìkan lẹ́nu kò tọ́sí ọ lẹ́nu ọ̀sàbòsí ìlú Ògbómọ̀ṣọ́ lọ́ba nígbà ọ̀sàbòsí ìlú Ògbómọ̀ṣọ́ alálẹ̀ Ògbómọ̀ṣọ́ sí ìyá rẹ̀ jọ lọ́ba nígbà ọ̀sàbòsí wọn ló Ògbómọ̀ṣọ́ ọ̀sàbòsí àgbàlagbà dàlúrú ìwọ́nu ọlọ́run ọjàbọ̀ fọlọ́run lọ́kàn lórí gbogbo rọ́bù kú tó ti pa nílùú Ògbómọ̀ṣọ́ ọlọ́run padà gbé ọdún dé yóò wà nípa ọmọ jẹ́wọ́ ọlọ́run ní ọkà kó lórí gbókùn gbé ọkà tọ́lọ́mù fi ọ̀sẹ̀sẹ̀ tó bá lẹ́jọ́ tó ní kéèsì go to court àwọn ọ̀bọ̀ fajú bá lọ go to court kábíyèsí àti ìdánmù wọn ò gbèsè ẹran yín kábíyèsí ò gbèsè fún ọ pé kọ bá wọn sọ nǹkan tí ó ṣẹlẹ̀ kábíyèsí ò gbèsè fún ọ pé kọ bá wọn sọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹnìkan kan mọ́ gbogbo ìtọ́ ọmọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà irọ́ lọ̀ máa ń pa ọ́nẹ́sìn tí ló gbọmọ sọ táwa blọ́gà táwa búra wa àti kékeré àtàgbà táwa ń wo pé èwo ni next tí wọ́n ń ṣe lùlù ẹ jẹ́ ká máa promote ìlú wa olùsí ọ̀tẹ́lọ́rùn láni ìta kankan lórí wọ́n máa bú òun tàníọ́ tí wọ́n tàníọ́ èmi ọmọ máa yẹn gá máa fi rẹ̀ pé gaba ẹ̀rọ ni wọ́n máa bú òun wà lá tí wọ́n lè bú ọ ìwọ ni wọ́n yà nù 5 naira àbí wọ́n owó ẹja wo àbí òkọ rẹ̀ jáwó báńkì wọ́n rẹ̀ dára àgbàlagbà yìí wà ń dàlú àárẹ̀tí lọ́tẹ̀ 2026 àárẹ̀tí ẹgbà wòtòwòtò gidi ẹ̀yin ẹ jáde kẹfẹ́ sọ̀rọ̀ on behalf of Ààfin again ẹ ti bá bẹ́ẹ̀nu yìí ní kẹ́ sọpọ́tà ní tí wọ́n bá ṣe rán yí ẹ mọ́gbẹ̀rún sí nígbàtẹ́ tí kú ti sọpẹ́ tó ti ní pírọ́ẹ̀mù láàfin báyìí ní ti Ààfin àṣírí yọmọ tú díẹ̀díẹ̀ bá ṣe rí bá ṣe ń tú àwọn nǹkan mìíràn tẹ́ tún rí nẹ́tù mọ́ rí ìyún náà ẹ̀yìn lẹ́gbẹ́ tí ń ṣe yìí kéèyàn bọ́ sórí múmbàrí ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù èèyàn nǹkan méjì ilẹ̀bẹ̀rù ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù èèyàn ẹ̀tù bẹ̀rù èṣù gan torí ọjọ́ tẹ́rù bá mi jù láyé ọjọ́ méjì nínú ọ̀rọ̀ máa mú wọn sọ ìjọ alákọ̀ọ́kọ́ tí bàbá máa mú búra tí wọ́n fi bàbá wọn búra àwọn kan bá jáde wọ́n ní bàbá máa mú irọ́ ní ń pa tó bá yẹ pé bàbá máa ń bá sòtọ́ ni kí bàbá máa mú fi ara wọn búra kí wọ́n fọmọ wọn búra kí wọ́n ṣe gbogbo ẹ̀ àṣẹ bàbá yẹn àṣẹ gbogbo ẹ̀ ni wọ́n ń gbọ́ nígbà tó dijọ́ bàbá máa mú sí jáde wọ́n sì búra wọ́n fọmọ wọn búra lórí múbàrí wọ́n fàyà wọn búra wọ́n tún wá fi ara àtàwọn gangan búra wọ́n fi tìyàwó búra èmi o ìsọtẹlù mi o tí èdì tọ́lọ́ wọn ò fi pè wá sọ́dọ̀ táyì dàgbà tá dàgbò ní ma bìlíìfù ọ̀rọ̀ tí mọ̀ bá sọ̀rọ̀ ìwọ gan tó jẹ́ mùsùlùmí o ní bẹ̀rù Ọlọ́run débi pé kó wò pé tó búra lórí múbàrí àtọ́bá ibi rọ́lẹ̀ bá ń pa ìwò ẹ̀yìn Ọlọ́run mọ̀ dá sínú torí pé tẹ́ǹsì yẹn ẹ̀ẹ̀sẹ̀ nítorí Ọlọ́run ní òjé kẹ́ ẹ máa bá lù tí bàbá ìmáàmù ṣe
ẹ̀rù bọ́ bá kírísítẹ́nì pé ẹni ilé ṣe nǹkan báyìí lọ́wọ́ sí mọ́ ìmọ̀bọ́rọ̀ rí bá wọn àmẹ́yìn ẹni èṣù ní ẹni àdánù ẹni ẹ̀kọ́ ẹni ègbé oníyín àwa kírísítẹ́nì lórin kan a máa ń kọ pé wèrè lọ̀rọ̀ àgbélébú lójú àwọn tó ń ṣègbé lọ ṣùgbọ́n àwọn tó lágbára agbára Ọlọ́run ni tó jẹ́ kó yé wa pé wèrè lọ̀rọ̀ Kùránì àtorí múbàrí yẹn máa jẹ́ fún ẹni tí è ṣe mùsùlùmí òdodo àṣìírè ní ọ̀jẹ́ àmọ́nú àwọn tó ní bìlífù ní Allah àwọn tó nígbàgbọ́ nínú bàbá ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ àti Quran wọ́n mọ̀ pé tí bàbá ìmáàmù ṣeun kò sí nǹkan tí bàbá ìmáàmù lè ṣe wọ́n gbọ́dọ̀ tó bá jù sẹ́lẹ̀ ní pé ń ọ̀tọ̀ gẹ́ wọn ọ̀pọ̀ pé ó ti tó dẹ́ bá lè ṣe yún wọn dá sí mọ́ àmọ́ torí pa aláburú èèyàn níyí torí pé ìdààmú ìlú níyí ètò lè jáde sọ̀rọ̀ wọ́n náà borí mú bàrí kò búra orí ìdí èyí Reverend Peter ògbésẹ́ fàwà o and Reverend Peter mo mọ Reverend Peter dáadáa Reverend Peter sì mọ̀ mí dáadáa gbogbo wa tá bẹ nílùú yìí tá jẹ́ mídíà àbí àwọn tó ń ṣẹlẹ̀ṣẹ̀ rédíò ẹ béèrè pé léwo ni ọmọ Reverend Peter a máa ní títorí wípé tí Reverend Peter bá ṣe nǹkan mí o aṣọ a máa ní wá sọ wípé bọ́yá èèyàn ṣe nǹkan bọ́yá tó pé wọ́n ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwọn àṣàbò sí Reverend Peter o ní sàbò sí Reverend Peter o àwọn ìsàlábò sí àìsẹ́ èèyàn bí lọ́ba níkà o wọn ọkọ wà lábò sí o àwọn ìsàbò sí tíá àìsọ lórí ibú àìsẹ́ ní òfò àtàdánù àwọn ìsàbò sí bọ́nù bá ṣe rí ìlàwà ó ṣe sọ a lọ ṣe pàdé torí àlàáfíà ó sì dùn ayẹyẹyẹyẹ bá ṣe kìíní kankan mú mọ́ra mú mọ́wọ́ èmi òkú ṣẹ̀ṣẹ̀ máa lọ gẹ̀ẹ́sì fún ọmọdé èmi rè lọ gẹ̀ẹ́sì fún ọmọdé gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátá ní tá a lọ ṣe ní ibi tá a lọ kò ní wípé a lọ jókòó sọ̀rọ̀ nípa àmú tẹ́ bá sì wórí mídíà dáadáa ó yẹ kẹ́ mọ̀ pé ní tá a sì pàdé lórí ó sì ṣiṣẹ́ for now ọlọ́run yarí wàhálà ó sì ń ṣiṣẹ́ lọ́dọ̀ wa ó sì ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ wa o. Ìtọ́ dàbí rẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò sì ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe ọ̀rọ̀ kábíyèsí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ gbogbo wọn wà very very careful tó o bá lọ ọjọ́ mọ olúgbọ́n tó o bá ń bú ọmọ sọ̀hún ojú kò padà o bọ́ ọba jọ ọmọ sọ̀hún tó ọba bọ́ ọmọ òpé tú ọmọ òpé tó ojú kò padà o ó lè jẹ́ pé kí èsè bí wọ́n ṣe ju tiẹ̀ gan bọ́yá ẹlẹ́bẹ̀ẹ́ ni wọ́n ju tiẹ̀ bọ́yá olóògbòrò lòun ju tiẹ̀ ẹ jẹ́ ká máa pánra wa lé ẹ jẹ́ ká yé sọ̀rọ̀ àbùkù lẹ́nu síra wa nínú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ apáwọn ọba wa lé àwa náà mọ̀ o bá láwọn ọba aládé tọ́pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ o ẹ má jẹ́ ká ti torí wípé a fẹ́ràn ẹnìkan káwa sọ fáwọn ọba yòókù kò exist àbí ká sì torí pé a fẹ́ràn Olúgbọ́n ká sọ pé Olúgbọ́n o lẹ́yìn Olúgbọ́n kò sọ́ba mi l'Ógbómọ̀ṣọ́ o wọ́n ti wà látayédáyé
àkọsọ́bà mi lẹ́yìn ààrẹ sáó ẹ̀sọ̀ ń gan àìrọ́ ni jíká stop ẹ̀. Ibi Ọlọ́run dá wa sí bọ́lọ́run sì dá wa bẹ́nu o. Ìlú Ògbómọ̀ṣọ́ yàtọ̀ gédégédé sọ́yọ́, ìlú Ògbómọ̀ṣọ́ yàtọ̀ gédégédé sí Ìbàdàn. Ìlú Ògbómọ̀ṣọ́ aláwọn ọba aládé ń bẹ. Ẹ jẹ́ ká máa rú àwọn ọ̀rọ̀ tá a máa sọ síra wa, ẹ jẹ́ ká máa àwọn ọ̀rọ̀ tá a máa fi ṣàwàdà. Ẹ jẹ́ ká máa àwọn ọ̀rọ̀ tá a máa fi ṣàwàdà. Ẹ jẹ́ ká máa àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa. Tó bá mọ̀ pé ọmọ ọ̀rọ̀ burúkú sọ, ẹni tó fẹ́ sọ sí ọmọ ọdún tó bá lẹ́nu rẹ̀, ó lè padà ta sírí tí wọ́n fẹ́ tí wò tí ẹ̀rẹ́ gbọ́ lè jẹ́ pé ní ó padà sọ sí ọ. Ẹ jẹ́ ká yé ju òkúlù tú mọ́ra wa, torí tó bá jó òkúlù tú ẹlòmíì lè ju àpáàdì ó sì lè ju òkú mọ́. Mùsùlùmí àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe ìlú Ògbómọ̀ṣọ́ àti màbá àṣẹ yọ ń gbé tipẹ́tipẹ́. Ẹ má jẹ́ ní gangan dáàrin wa rú. Ẹ̀sìn rẹ tẹ́mi náà ò ṣe tèmi. Nítọ́ ọba mọ̀ pé ẹ máa ń sọ́nù rèlíjọ́ yín, bí rèlíjọ́ mi náà bá sọ bójú ń bẹ̀ nígbà tí wọn ò mọ́ túláàsì. Àwa náà ń sọ tíá, tá a bá ti fẹ́ wá bára wa sọ̀rọ̀, a lè bára wa sọ. Àmọ́rọ̀ rèlíjọ́ wọn ẹ negotiate ẹ̀. Àwa ní kájọ máa fi tí ìfẹ́ ká máa fi bára wa gbọ́rọ̀. Ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀, àwọn lọ́balọ́ba ẹni iṣẹ́ tó pọ̀ tẹ́ẹ̀sì. Ògbómọ̀ṣọ́ parapọ̀ ní bàjẹ́, ìlú Ògbómọ̀ṣọ́ ní dàgbò. Ẹ jẹ́ kí gbogbo wa kájọ wà ní harmony, ní ṣọ̀kan. Ẹ̀yin olóṣèlú wa, àwọn nǹkan tẹ́ ṣe nù ìlú, àwọn nǹkan tẹ́ ṣe nù ìlú, àwọn ọ̀fẹ́ rò àtàmọ́ o. Ẹ má wà pín kíní tẹ́ ẹ máa ń pín lọ́dọọdún o, ẹ ṣe nǹkan ìlú ni o. Tẹ́ pé mọ́ ń sọ bọ̀, olóṣèlú mi ìyàlẹ́nu ni ó jẹ́ fún níbi ìbò tí ń bọ̀ fà. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún níbi ìbò tí ń bọ̀. Ó wà lórí ètò. Ìyàlẹ́nu ni ó jẹ́ fọ́pọ̀lọpọ̀ olóṣèlú. Gbogbo ẹ̀yin olóṣèlú ìbò kù oṣù méjì ọdún kan lẹ́wà máa pín ráìsì agolo kọ̀ọ̀kan báwọn èèyàn. Lọ́tẹ̀ yìí àwa ayé ṣe rédíò. Àwọn èèyàn máa pè wọlé sórí ètò, àwọn èèyàn wọ́n máa pè wọlé. Ẹ ṣiṣẹ́ sínú ìlú tí gbogbo wa fojú rí ni o, ẹ dákun. A ní fẹ́ káwá bẹ̀rẹ̀ kó wá dìgbà olóṣèlú mi ọmọ ṣe nǹkan wọ́n bá ti wulẹ̀ kó súnmọ́ wa tó kọ́ wá máa ní sẹ́mà èmi kíní àjọ wà ní ẹja fílẹ̀ irọ́ o. Ara àwọn ọ̀rọ̀ tá a sọ ń bẹ̀ ń wo ọ̀tọ̀ bá ṣiṣẹ́ lùlù ká fojú ara wa rí pé tó o ṣe ní kọ́ wá lọ́wọ́ sọ pé aláwọn mídíà kan agbára àwọn mídíà rí ò lè ká wa ọlọ́pàá gbọ́. Orí àtòkèrè lólójú yìí jí mẹ́kún sùn à ń sọ fún yín ẹsẹ̀ bá ń ṣeré ni ṣeré o mọ́ ń gbẹnu àwọn mídíà Ògbómọ̀ṣọ́ mọ́ ń gbẹnu wọn sọ̀rọ̀ tó ṣe àwádáwà lórí social media. Ìwọ olóṣèlú tó o bá ṣe dáadáa ọmọ pé ó jura wọn lọ o. Nọ́mbà tẹ máa pè sí iná nìyẹn.
ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti ní nọ́mbà yẹn lọ́wọ́ rẹ̀ jì ẹ pè wọlé sórí ètò ẹ bá wa dá sétò. ẹ bá wa dá sétò owó kọ́ọ̀tà fẹ́ gbà ọ̀yẹ́ kó lè ju márùn lọ ẹ pè wọlé bá wa dá sétò.